ẹ jẹ́ kí n tún máa fi àkókò yìí kí n máa fi kí gbogbo wa pátá wípé ẹ kú kàlẹ̀ ńbẹ̀ ń wo ẹ sì kú àmójúbà mi. Ìwé ìtàn wo là ń kà lọ́wọ́? Òun ni ìwé ìtàn tí àkọlé rẹ̀ jẹ́ Adie bà lókun. Ẹ rántí ibi tá a bá ìwé ìtàn náà dé. Ẹ rántí wípé Ojúlarí àti Kùkúmọ́ wọ́n ti ń gbìyànjú láti fìlú lẹ̀ láti na pápá bora. Ńgbà wọ́n fẹ́ jáde nínú ilé, òní wọ́n dédé rí ọkọ̀ ọlọ́pàá tó dúró lọ́ọ̀kán. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ̀yìn nígbà tí wọ́n fìdí rìn padà sínú ilé? Ibi aróko tì sí ibẹ̀ là á fàbọ̀ sí. Ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú, bẹ́ẹ̀ ò bá ti subscribe sí YouTube channel mi, ẹ bá mi subscribe báyìí. Kárìn kápọ̀ iyẹni àti pé kùsẹ́ òní mórí iṣẹ́ yá. Ibi tá a bá dé ibẹ̀ náà láti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ sún sẹ́yìn díẹ̀. Ó hàn lójú Ojúlarí pé ọkàn rẹ̀ ò balẹ̀ rárá. Ó ṣí ilẹ̀kùn ìta. Ó rí ọkọ̀ àwọn ọlọ́pàá tó dúró ní ọ̀kánkán. Ó fi ẹ̀yìn rẹ̀ padà sínú ilé bí aláǹgbá tó wọ ihò akàn. Òun àti Kùkúmọ́ wọ́n sì mí túpetúpe bí ehoro tó ṣẹ̀ṣẹ̀ bọ́ lẹ́nu ajá. Dájúdájú ọ̀nà àti lọ nírú àkókò yìí kò ní ṣàìléwu. Bóyá àwọn agbófinró wọ́n tilẹ̀ kẹ́fín pé àdúgbò yìí òun ni mo wà. Bóyá wọ́n sì ń gbafẹ́ kiri ní tiwọn, a ò lè sọ. Àbí wọ́n tilẹ̀ gbúròó àwọn arúfin mìíràn ládùúgbò yìí ni kò sẹ́ni tó yé. Ojúlarí kan ń sọ̀rọ̀ sí afẹ́fẹ́ lásán ni nítorí wípé Kùkúmọ́ ò dá lóhùn, bẹ́ẹ̀ kò sọ̀rọ̀. Ó jọ pé ọkàn rẹ̀ ó ti rìn jìnnà tíyan rere. Ó tún rọra sí ilẹ̀kùn pẹ́. Ó rí i pé ọkọ̀ wọn sì wà níbẹ̀. Ó ti ilẹ̀kùn náà ní àtìsẹ́yìn. Ó sì ń lọ sí ibi ilẹ̀kùn tó jáde sí ẹ̀yìnkùlé. Ó fẹ́ sí ilẹ̀kùn náà kó wò bóyá ẹ̀yìnkùlé yóò ṣe é gbà jáde. Ó tún wá rí wípé àwọn agbófinró mẹ́ta kan wọ́n dúró ní ọ̀kánkán. Ọkàn rẹ̀ wá balẹ̀ mọ́. Ó ní èyí ti jẹ́. Àbí àwọn kinní wọ̀nyí wọ́n ti gbọ́ pé Ojúlarí wà lọ́dọ̀ òun ni. Àbí wọ́n kàn fọ́n wọn dà sí ìlú bí àgbàdo kí wọ́n máa wọ Ojúlarí kiri ni. Àbí wọ́n sì gbọ́ fìrìfìrì pé àwọn kan fẹ́ da omi àlàáfíà ìlú rú ni. Tẹni bẹ́gi lójú, ìgè arúgbó dandan ni. Ẹ̀mú kì í mọ́jọ́ kọjọ́ mọ́ yọ. Igba ẹṣinṣin kì í dènà dọ̀wọ̀. Ẹ gbọ́ ná, ṣé kìí ṣe èdì ló fẹ́ dì mí yìí? Bí wọ́n bá tiẹ̀ ń pe ènìyàn ní fọlọ́run sọ, ṣé ó yẹ kí ó máa fi okùn ọ̀gẹ̀dẹ̀ gun ọ̀pẹ ni? Bí okùn bàtà bá já, ọ̀rọ̀ á di kalẹ̀. Ọ̀rọ̀ di kalẹ̀ fún Kùkúmọ́ àti Ojúlarí. Wọ́n jókòó, wọ́n ń wo ara wọn lójú. Kùkúmọ́ ní Ojúlarí, túraká, kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdùn ọbẹ̀. Ojúlarí ní àìdùn ọbẹ̀ yìí gan-an òun ló ń kọ mí lóminú. A ò sáà lè máa sán ẹ̀kọ́ jẹ nígbà tí a kì í ṣe ajá. Ẹ jẹ́ ká wá wọ̀rọ̀kọ̀ ká fi ṣàdá o. Torí bí ènìyàn bá pẹ́ lórí imí, èsìnkéèsìn òun yóò bọ́ olúwa rẹ̀ níbẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé èmi ni mo dá ọ̀ràn tí wọ́n ń wá? Èmi òun ni mo dáràn ìjọba. Òun náà ni kò jẹ́ kí ẹ já ọ̀rọ̀ náà kúnra. Bí mo bá mọ̀ ni. Kùkúmọ́ ké mọ́ Ojúlarí pàrà. Ó ní gbẹ́nu rẹ dákẹ́. Ẹgbẹ́ ń bíbo. Bí ìyá ńlá bá gbéni sánlẹ̀, kéékèèké a máa gorí ẹni. À ń torí ọ̀já jà. Ọ̀já tó níta ló ń jà lẹ́yìn kùlé òun. Ó mà tiẹ̀ bàjẹ́ o. Àmọ́ ṣá, iṣu ẹni ò ní tọwọ́ ẹni bepo. Ó jọ láìfẹ́ tí mo ní sí ọ. Ojúlarí ní ẹ má bínú ọ̀gá. Ṣé ẹ mọ̀ wípé ijó tó bá káni lára òun là ń dìkú kùjó? Bọ́rọ̀ náà ṣe ká mi lára tó òun ló jẹ́ ń gbarata nítorí wípé àtòkèrè òun ni olójú jíjìn òun ló ti mẹ́kún sun. Ó ń bọ̀ sí rèé. Àwọn òun là á dẹ́ẹ̀dẹ́. Ẹ jẹ́ ká ṣe gírí ká tó èrò mìíràn pa kí a tètè bẹ́ lùgbẹ́. Kùkúmọ́ ní a ò fọ̀sán rìn mọ́ báyìí. Ó di òru kí a tó kẹ́sẹ̀ sájò. Òru là á ṣèkà. Béèyàn bá dán wò lọ́sàn gangan, ó ṣeé ṣe kó nítọ̀hún kó má fara ire lọ. Ojúlarí kò já Kùkúmọ́ níyàn mọ́. Ṣé ibi tí onílé bá fi ojú ọ̀nà sí òun làlejò tọ̀? Ó ní ọ̀gá, ibo la ó wà dúró sí títí di alẹ́? Kùkúmọ́ ní ọ̀wù, irú ìbéèrè òmùgọ̀ wo nìyẹn? Lọ dúró ti àwọn agbófinró ní ìta kí wọ́n lè hé ọ lọ bí ahun. Ó pòṣé, ó sì fẹ̀yìn lélẹ̀ lórí àga tìmùtìmù tó jókòó sí. Kò pẹ́ púpọ̀ tó fi bẹ̀rẹ̀ sí ní hanrun. Ojúlarí náà gbẹ́yìn lélẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní wò réré. Oríṣiríṣi èrò ó bẹ̀rẹ̀ sí ní wọ̀jàkadì nínú ọkàn rẹ̀. Òun náà ò sì mọ̀ ìgbà tí oorun gbé e lọ. Báyìí òun ni orí kìíní
ìwé ìtàn Adie bà lókun òun ló parí. Orí kejì òun la ó ti máa tẹ̀síwájú báyìí. Àkọlé wo ló ń bẹ ń bẹ̀? Òjò òru. Wọ́n ní òjò òru bí òpolè a sì pa dọ́kọdọ́kọ. Kòkú má tají lójú oorun, ilẹ̀ ti ṣú biribiri, iná ọba sì ti lọ. Ó nawọ́ mú iná àtẹ̀tàn lórí tábìlì, ó tàn án sí aago ara ògiri. Aago 9 ó kọjá ìṣẹ́jú 15. Ó fò dìde, ó jí Ojúlarí pẹ́pẹ́. Ojúlarí náà pàpà, ó sì fọwọ́ nu ojú nù. Ó ní, Ojúlarí, gbéra ńlẹ̀, ọjọ́ ti ń lọ o, a ò rí ọjọ́ múso lókun. Irú oorun ikú wo ni a tilẹ̀ sùn ná? Ó yẹ kí ọ̀nà wa ti jìn nírú àkókò yìí, ṣùgbọ́n ó bà ní kò bàjẹ́. Ó yá, ká yára máa lọ. Ó mú iná àtẹ̀tàn rẹ̀. Ojúlarí náà gbé báàgì nílẹ̀, wọ́n sì ń jáde lọ sí ìta. Kòkú má ju kọ́kọ́rọ́ ọkọ̀ sí Ojúlarí. Ojúlarí ṣí ilẹ̀kùn ọkọ̀, ó gbé báàgì ọwọ́ rẹ̀ sí ẹ̀yìn ọkọ̀. Òun náà wọ inú ọkọ̀, Kòkú má náà sì jókòó tì í. Ojúlarí sínú ọkọ̀, ó sì ń pafẹ́ lọ sí ọ̀nà Oǹdó. Wọ́n kọjá oríta ìráyè ní Mọdákẹ́kẹ́ Ilé Ifẹ̀ díẹ̀. Ojúlarí ṣàkíyèsí wípé ọkọ̀ kan ń tẹ̀lé wọn lẹ́yìn. Ó tẹ iná ọkọ̀ kanlẹ̀, ọkọ̀ sì ń sá eré burúkú lọ bíi pé táyà rẹ̀ ò tilẹ̀ kanlẹ̀ rárá. Kò pẹ́ tí wọ́n fi dé Kókà. Ojúlarí yà bàrá kúrò lójú títì ọlọ́dà sí ọ̀nà eléruku kan báyìí. Kòkú mọ́ sì béèrè ìdí rẹ̀ tó fi sí bẹ́ẹ̀. Sí àsọtì ọ̀rọ̀ òní ń jẹ́ ọmọ àmẹ́gbẹ́ náà, ọ̀rọ̀ àsọtì òní ń jẹ́ kínní àná. Wọ́n rìn ju ìrìn ìṣẹ́jú 5 lọ ní ọ̀nà náà. Ó lọ́rí ọkọ̀ padà, ó sì paná ọkọ̀ náà. Ó ní, ọ̀gá, ẹ jẹ́ kí a lọ. Kòkú má ní, kí ló dé tí ò jẹ́ kí a gbé ọkọ̀ dé ibi tí à ń lọ? Ṣé dandan ni kí a fẹsẹ̀ rìn lóru yìí ni? Ojúlarí ní, ọ̀wọ̀ ọ̀gá, bí fẹ́fẹ́ bá ń fẹ́ni ní ẹ̀fọ́, a kì í jorí ìmọ̀dò. A sì tún lè jorí ìmọ̀dò àwùjọ kóńdó la ò gbúdọ̀ lọ. Bí a bá fa gbùrù lọ́hùn-ún, gbùrù lè fagbó. Bí a bá ti ń kọ́lé, àáká àṣẹ mọ́ ni. Bí ọ̀hún bá fẹ́ bu wá lọ́wọ́, a ó rí bí bẹ́sẹ̀ wa sọ̀rọ̀ wá sí ibi tí ọkọ̀ wa wà níhìn-ín. Ṣùgbọ́n bí a bá gbé ọkọ̀ débẹ̀, yóò ṣòro láti gbé bí ọ̀rọ̀ bá di pa á yàbàyàbà. Ó kárí láyé Ojúlarí. Ọmọdé gbọ́n, àgbà gbọ́n, òun la fi dá ilẹ̀ Ifẹ̀. Ifẹ̀ nìkan kọ́ ọ̀gá, ọmọdé gbọ́n, àgbà gbọ́n, òun la fi dá Ọ̀yọ́ Aláàfin náà. Àwọn méjèèjì rọra rẹ́rìn-ín. Kòkú má rọra fi ọwọ́ yẹ ìbọn rẹ̀ wò nínú àpò tó fi sí. Ó rí i pé ó sì wà níbẹ̀. Ojúlarí ti ń lọ ní iwájú ní gbogbo àkókò yìí. Kòkú má náà sì ń tẹ̀lé e. Ojúlarí dúró lójijì. Gbogbo agbègbè òun ló dúdú kirikiri. Ó gba iná àtẹ̀tàn lọ́wọ́ Kòkú má. Ó tàn án síwájú wéré. Bí ìmọ̀nà wá, òun ló sì sáré pa á padà. Ó ní, ọ̀gá, ilé náà nìyí o, òun là ń wò lọ́kàkà yìí. Kòkú má kò dúró gbọ́ àlàyé mọ́. Ó ti súnmọ́ ẹnu ọ̀nà ilé náà. Gbogbo rẹ̀ dákẹ́ mẹnimẹni. Ó ní, èyí a ti ṣe. Ǹjẹ́ ènìyàn ń gbé inú ilé yìí ká tó wá sọ ti ìlú yìí báyìí? Bó bá wá jẹ́ wípé gbogbo ará ìlú yìí ló ti sùn, a jẹ́ pé oorun bà wọ́n jẹ́. Ó kan ilẹ̀kùn kókókó, kò gbọ́ ìdáhùn kankan. Ó kàn lẹ́ẹ̀kejì, ohùn kan dáhùn nínú pé, ta ni o? Ó ní, èmi ni o. Ohùn tó dáhùn nínú ilé náà ní, ìwọ ta ni kì í sun ilé rẹ? Èmi Ọdẹ́délé ni o. Ọdẹ́délé, láàjìn yìí, ṣé kò sí nǹkan o? Mò ń bọ̀. Ohùn tó ń sọ̀rọ̀ nínú ilé náà bẹ̀rẹ̀ sí ní súnmọ́ ẹnu ọ̀nà. Láìpẹ́, ilẹ̀kùn ìta ṣí pìrí. Kòkú má fa ìbọn yọ. Ó gba ilẹ̀kùn mọ́ bàbá yìí lọ́wọ́. Wọ́n ti fi ọwọ́ bo bàbá náà lẹ́nu. Wọ́n sì ń tì í gbàǹgbàǹ wọnú ilé lọ. Wọ́n ti ilẹ̀kùn náà ní àtìsínú. Kòkú má bẹ̀rẹ̀ sí ní ka ẹ̀sùn sí bàbá náà lẹ́sẹ̀. Ó ní àárọ̀ yìí, ní inú oko kòkó rẹ tó wà ní ìsàlẹ̀ lọ́hùn ni, ó gbé owó kan wálé tí ó gbé sínú agbọ̀n tó wà nílẹ̀ yìí. Àwa ni a ní owó náà. Má fi àkókò wa ṣòfò rárá o. Lọ gbé owó ọ̀hún wá. Bàbá náà ní, ojú orí yín tó o. N ò gbé owó kankan wálé. Kódà ó ti tó ọjọ́ 3 kan tí mo ti ń ṣòjòjò tí n ò lọ sóko. Bóyá ẹlòmíràn lẹ rí tí ẹ wá rò wípé èmi ni. Jíjọ ló jọra o, kì í ṣe èmi o. Ẹ dákun. Ọmọbìnrin kan sọ̀rọ̀ bọ̀ láti inú yàrá. Ó ní, táwa ni bàbá Akínkúnmi ń bá ṣàròyé láàjìn yìí. Ó ṣí ilẹ̀kùn yàrá pìrí láti bọ́ sí ọ̀dẹ̀dẹ̀. Ìbọn òun Ojúlarí ló fi pàdé rẹ̀. Déédéé ó kà àyà rẹ̀, ó ní ìbọn òun ṣe. Ó lọ ilẹ̀ wẹ́jẹ́, kò sì jára kútú tó fi kọjá sí àlùkìyámọ̀. Bóyá ló tilẹ̀ mọ irú ikú tó pa òun. Akínkúnmi dìde wùyàn lójú oorun. Ìró ìbọn tó gbọ́ òun ló jí i. Ó sáré wá sí ọ̀dẹ̀dẹ̀.
pẹ̀lú àdá lọ́wọ́. Ó ṣí àdá sókè kó gbé ilé Ojúlarí lẹ́yìn ọrùn, ṣùgbọ́n Ojúlarí jáfáfá jù ú lọ. Pẹ̀wù òní ìbọn dáhùn lára rẹ̀, òun àti àdá ọwọ́ rẹ̀ wọ́n sì wó lulẹ̀ bí igi. Ó kú fínfín. Bàbá Akínkúnmi ti ń gbọ̀n pẹ̀pẹ̀ bí ewé ojú omi. Ó ń bẹ̀bẹ̀ pé kí wọ́n má pa òun àti pé òtítọ́ òun ni òun gbé owó wálé. Ó dìde nílẹ̀, Kòkúmọ́ sì tẹ̀lé e wọ yàrá lọ. Ó wá àpò owó náà jáde lábẹ́ ibùsùn wọn. Kòkúmọ́ yẹ̀ ẹ́ wò, wọ́n sì jọ padà sí ọ̀dẹ̀dẹ̀. Kòkúmọ́ ní, ṣó o ti rí ibi tí irọ́ bá ọ dé? Ká ní o ti gbé owó náà fún wa wọ́ọ́rọ́wọ́ ni. Òkú ìbá má sùn lónìí. Rírí tí orí mi lónìí yìí, àrímọ èmi àti ìwọ ni. Kí bàbá Akínkúnmi kó tó lè sọ ohunkóhun, pẹ̀wù òní ìbọwọ́ Kòkúmọ́ dún. Bàbá oníbàbá ń gbọ̀n pìpìpì nílẹ̀ bí adìyẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ọ̀bẹ dú lọ́rùn. Kò sì pẹ́ púpọ̀ tó fi rọwọ́ jọ, tí ẹ̀mí tó sì bọ́ lára rẹ̀ pátápátá. Ojúlarí yára gbé owó náà nílẹ̀. Ṣé kánkán òní olè ń wúre? Bí wọ́n ti fẹ́ máa lọ, ọmọbìnrin kan tí kò ju ọmọ ọdún 9 sí 10 ó jáde síta láti inú yàrá kan nínú ilé náà. Ojúlarí ti na ìbọn ọwọ́ rẹ̀ sí ọmọ náà. Ọmọ náà ń bẹ̀bẹ̀ pé kí wọ́n má pa òun. Ojúlarí káwọ́ ìbọn rẹ̀ sílẹ̀. Òun àti Kòkúmọ́ wọ́n ti dí ẹnu ọ̀nà ìta. Ojúlarí tún wo ẹ̀yìn wò. Ojú òun àti ọmọ náà ó ṣe mẹ́rin. Ó na ìbọn sí ọmọ náà. Ó ní àgékù ejò a máa ṣòro bí agbọ́n, àti pé ọ̀rọ̀ yìí ò gbọdọ̀ ní ẹlẹ́rìí. Ó yìnbọn sí ọmọ náà ní igbá àyà. Ọmọ náà sì lọlẹ̀ lójijì. Ó kú pátápátá. Ẹnìkan fún fèrè fò ní ìta. Àwọn méjèèjì lórí padà bìrí. Wọ́n ṣí ilẹ̀kùn tó jáde sí ẹ̀yìnkùlé. Wọ́n sì tọkọ́ṣọ́ sínú kòkó. Wọ́n tún gbọ́ fèrè mìíràn níwájú. Wọ́n yára bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀. Kò pẹ́ púpọ̀ tí wọ́n fi dé ìdí ọkọ̀ wọn ní ibi tí wọ́n páàkì sí. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbọ́ ariwo ìbò sí ò ní inú abà lọ́hùn-ún. Wọ́n ṣíná ọkọ̀. Wọ́n gbọ́ tí ẹnìkan tún fọn fèrè lẹ́yìn wọn. Wọ́n ṣíyán, wọn ò dúró gbọbẹ̀. Wọ́n já sí títì tó lọ sí Oǹdó. Wọ́n tẹnu ọkọ̀ kanlẹ̀. Wọ́n ń lọ ra. Ẹyẹ òṣọ́kà òní wọ́n dé àyè ọba. Èrò pé kí àwọn ó yà ní Yékẹ́mi kò bọ́ sí i mọ́, torí ìjáfara ewu ńlá ni. Kòkúmọ́ ní, Ojúlarí, jára mákìnní yìí, a gbọ́dọ̀ ti rìn jìnnà sí gbogbo agbègbè yìí kí ilẹ̀ ó tó mọ́. Àmọ́ Ojúlarí, bóyá o ti ń wo iṣẹ́ ni kò yé mi o. Ojúlarí ní, kí lẹ rí sà? Ọlọ́run ni kò jẹ́ kí n jà ọ́ níyàn nígbà tí o ní kí a páàkì ọkọ̀ sí ibì kan ní kókà lẹ́ẹ̀kan, àti lọ kì bá nira fún wa dọ́ba. Ojúlarí rọra rẹ́rìn músẹ́. Ó ní, ọ̀gá, èmi náà kọ́, ọpẹ́lọpẹ́ àjẹsára àti ìjáfáfá tí mo jáfáfá. Ṣé ẹ mọ̀ wípé ọmọ ọ̀dọ̀ àgbà ni mí? O káre láyé, mo gbà fún ọ. Sáà jára mákìnní yìí, ọjọ́ ń lọ. Bí a bá dé òkè igbó, kí a yà lọ́dọ̀ ìrókò kí n dágbére fún un. Ojúlarí ní, ó dá ọ̀gá, àsìkò àjàyè. Ẹnìkan kò sọ̀rọ̀ sí ara wọn mọ́ tí wọ́n fi dé gáràjì ọlọ́dẹ. Ó kù díẹ̀ kí wọ́n dé Ìfẹ́tẹ̀dó. Wọ́n ń wo iná àtẹ̀tàn kan tó ń tàn yánnayànna ní iwájú wọn. Ojúlarí fura pé àwọn ọlọ́pàá ni. Ó ní, ọ̀gá, àwọn ẹlẹ́kẹ̀rú mà rèé níwájú yìí. Kòkúmọ́ bẹ̀rẹ̀ sí ní palẹ̀ inú ọkọ̀ mọ́. Lẹ́yìn ìṣẹ́jú àáyá díẹ̀, ó ní, Ojúlarí, dúró lọ́dọ̀ wọn. Bí wọ́n bá dá ọ dúró, kò ní séwu. Ojúlarí tẹ bírèkì ọkọ̀ ní iwájú wọn. Ọkọ̀ dúró lójijì. Àwọn géńdé 4 wọ́n sì sáré yí ọkọ̀ náà po. Gbogbo wọn òun ló nípa láyà bí ìrá. Wọ́n da gàrí tàbójú pátápátá. Ojúlarí ní, ọ̀gá, àwọn olè ni. Ó fẹ́rẹ̀ má ti sọ ọ̀rọ̀ náà tán tí wọ́n fi wọ́ òun àti Kòkúmọ́ sílẹ̀ nínú ọkọ̀, tí wọ́n sì sọ wọ́n di kẹ́ríkẹ́rí, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó ìgbájú ìgbámú bò wọ́n. Àṣé bí sẹ̀ríà bá dá àjànàkú, fọ́nrán òwú kan lásán ó lè gbé èdè. Eré bá ẹdun wọn nílẹ̀, ó dọ̀lẹ́. Okùn mú àparò, ó wá dẹ̀gbẹ́ yẹkẹyẹ. Ọ̀kan nínú àwọn ẹlẹ́gìrì náà bẹ̀rẹ̀ sí ní gbọn gbogbo inú ọkọ̀ náà yẹ́bẹ́yẹ́bẹ́. Ó rí àpò kan nínú ọkọ̀. Ó yẹ inú àpò náà wò. Ó bá ọ̀pọ̀lọpọ̀ owó bébà àti ìbọn níbẹ̀. Ó súfèé fòó. Ọ̀kan nínú àwọn ọlọ́ṣà náà ní, wèrè wo ló ń súfèé lóru yìí? Mo lérò pé ó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ìfẹ́ sísú ni. Kó o gbé ẹnu rẹ sí ọ̀hún, kó o jẹ́ kí n gbọ́ràn o. Ẹni tó súfèé náà ní, ọ̀gá, ẹ má bínú, mo rí ohun tó ju ẹ̀mí mi lọ ni. Kí ló rí tó ju ẹ̀mí ẹ lọ? Ìwọ òkú ọ̀lẹ yìí. Ọ̀gá, ẹ má bọ̀ kí ẹ wá fún ojú lóúnjẹ o. Ìròyìn ò tá fojú bà. Ẹni bá débẹ̀,
òun ló lè sọ. Gbogbo wọn dà gìrì lọ sí ibẹ̀. Olórí wọn ní, mo gbé, ṣé olè ní àwọn kinní yìí ni àbí agbófinró? Èyí tó bá wù kí wọn ó jẹ́, èmi sáà ti ṣàgbà wọn ná. Ẹni tó bá juni lọ ó lè sọ nínú. Àgbò kì í ṣẹgbẹ́ ọ̀dá, erin ju màálùú lọ. Èmi ti jù wọ́n lọ ná, mo sì ti fàjùlọ hàn wọ́n. Mo ti gba odó lọ́wọ́ gbẹ́dógbẹ́dó, mo gbà gìrì lọ́wọ́ sédòsédò, mo ti gba gada lọ́wọ́ alágada. Ẹ kó wọn wá sí yìí, ká yára ṣèdájọ́ wọn, ilẹ̀ ń máa lọ. Ẹnìkan nínú àwọn ọlọ́ṣà náà pariwo tò ó ní, ọ̀gá, àwọn wèrè yìí wọ́n àti pòórà. Ọkàn gbogbo wọn ó tún dàrú. Olórí wọn ní, omi gbígbóná kì í pẹ́ lẹ́nu, ọwọ́ kì í pẹ́ ní ìsàkéèké. Ó yá, ẹ wọnú ọkọ̀ wọn yìí, ká tètè parẹ́ bí iṣó. Wọ́n sáré wọnú ọkọ̀ àwọn ojúlarí. Kò sí kọ́kọ́rọ́ lẹ́nu ọkọ̀ náà. Wọ́n já wáyà ibi kọ́kọ́rọ́ ọkọ̀ náà. Wọ́n lọ mọ́ ara wọn. Ọkọ̀ oníná lórí kan ń pariwo bọ̀ láti ọ̀nà Ifẹ̀. Àwọn ọlọ́ṣà yìí wọ́n síná bolẹ̀. Ọkọ̀ oníná lórí náà ó sì ń bá eré bọ̀ lẹ́yìn wọn. Kòkúmọ́ àti ojúlarí mí hẹlẹhẹlẹ bí agílíntí nínú igbó tí wọ́n sá sí. Ojúlarí ní, ọwọ́ ọ̀gá, ṣé bí ìbọn tilẹ̀ wà ní ọwọ́ wa? Kí ló dé tí ẹ ò jẹ́ kí a dojú ìjà kọ àwọn kinní burúkú wọ̀nyẹn ná? Kòkúmọ́ ní, èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì, apá wa kò lè ká àwọn eléyìí. Bí wọ́n ti gbúrò ọkọ̀ oníná lórí tó ń pariwo bọ̀, òní wọ́n júbẹ̀ ìhoro tí wọ́n sì ń fi orí já igbó lọ. Lọ́nà Oǹdó, ọkọ̀ tí àwọn ọlọ́ṣà náà wà nínú rẹ̀ ó ń sá lọ ní iwájú. Ọkọ̀ oníná lórí akérara náà sì ń sátẹ̀lé wọn. Ọ̀nà dá páropáro. Àwọn ọkọ̀ méjèèjì wọ́n ń lé ara wọn lọ sọ́nà Oǹdó. Ọlọ́pàá 8 àti fìjìláńtẹ́ 4 òun ló wà nínú ọkọ̀ oníná lórí akérara náà. Nígbà tí àwọn ọlọ́ṣà náà rí wípé ọwọ́ pálábá àwọn fẹ́ ségi, wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn fún ọkọ̀ àwọn ọlọ́pàá tó ń bọ̀ lẹ́yìn wọn. Àwọn ọlọ́pàá náà wọn ò fi àkókò ṣòfò. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí ọkọ̀ tiwọn náà. Ìbọn ń dún pẹ̀wù 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 lọ lójú pópó. Lójijì, ìbọn àwọn ọlọ́pàá ó ba táyà ọkọ̀ àwọn ọlọ́ṣà náà. Ọwọ́ ọkọ̀ sì jù bàlà mọ́ ẹni tó ń wa ọkọ̀ náà lọ́wọ́. Ó yà kúrò lójú títì, ó sì fi orí sọgi ńlá kan ní ẹ̀bá ọ̀nà. Ẹsẹ̀kẹsẹ̀ òní iná sọ. Kí àwọn ọlọ́pàá tó dá ọkọ̀ tiwọn dúró, iná náà ti búrẹ́kẹ́. Gbogbo àwọn ọlọ́ṣà náà òun ló jóná kọjá sísọ. Kódà bí ènìyàn tilẹ̀ wẹjú, kò lè dá òkú ẹni kankan mọ̀ nínú àwọn tó wà nínú ọkọ̀ ọ̀hún. Kòkúmọ́ àti ojúlarí wọ́n ń gbúrò ìbọn lọ lọ́nà Oǹdó lọ́hùn-ún. Kò sì sí ẹni tó sọ fún wọn tí wọ́n fi mọ̀ pé àwọn ọlọ́pàá àti àwọn adigunjalè òun ló ń dáná ìbọn yá ara wọn. Ọ̀wù, ta ló ti yára ta àwọn ọlọ́pàá wọ̀nyí lólobó ná? Bóyá àwọn ọdẹ tí wọ́n ń fọn fèrè yà káàkiri ní kókà lẹ́ẹ̀kan ni o. Bóyá ìgbà tí wọ́n gbúrò ìbọn ní abà lẹ́ẹ̀kan, wọ́n wá wọnú ilé tí wọ́n ti gbúrò ìbọn náà. Wọ́n sì bá òkú 4 ọ̀tọ̀ọ̀tọ̀ nílẹ̀. Òní wọ́n ké sí àwọn agbófinró. Ta ló tiẹ̀ lè dárú rẹ̀ lásà? Kí ènìyàn orí ọ̀ràn nílẹ̀ kí ó ti orí ara rẹ̀ bọ́. Kí ènìyàn lọ sọ irú rẹ̀ ní ilé iṣẹ́ rédíò kò wá sàn ju kí ó lọ sọ fún àwọn agbófinró lọ. Ó wá rántí pé kí àwọn tó sá kúrò ní kókà lẹ́ẹ̀kan, àwọn ọdẹ kan wọ́n ń fún fèrè ní ẹnu ọ̀nà ilé tí àwọn ti pitú. Kí àwọn sì tó sínú ọkọ̀ ní ibi tí àwọn gbé ọkọ̀ pamọ́ sí, ariwo ti sọ gèè nínú abà lọ́hùn-ún. Dájúdájú àwọn ọlọ́dẹ òun ló sọ fún àwọn ọlọ́pàá. Àwọn mìíràn wọ́n fún fèrè lẹ́yìn wa. Nígbà tí ọkọ̀ wá sí tán, ó rí wa bí a ti kọrí sí ọ̀nà Oǹdó. Òun ló sì ṣàtọ́nà àwọn ọlọ́pàá náà. Orí mà yọ wá o. Bóyá àwa ni àwọn ọlọ́pàá náà ìbá máa yìnbọn tẹ̀lé lẹ́yìn bí ìgalà báyìí. Iná ńlá kan bẹ̀rẹ̀ sí ní jó hìhìhì ní ojú títì níwájú lọ́hùn-ún. Bẹ́ẹ̀ ló ń ta pù 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 lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ojúlarí ní, ọ̀gá, ẹ wo iná tó ń jó lọ́kànkán yẹn. Ó jọ pé ìjàmbá kan òun ló ṣẹlẹ̀ níbẹ̀. Ojúlarí, kí ni tiẹ̀ pẹ̀lú ìjàmbá tó ṣẹlẹ̀? Ikú tó bá yẹ kó pani tó wá sí ní fìlà kò wá tọ́pẹ́ bí? Ọlọ́run ṣe é, òkè gbó jìnnà mọ́. Káwọ́ náà bí a ó ṣe dé ọ̀dọ̀ ìrókò ká tó mọ ìgbésẹ̀ tó bá tún kàn tí a fẹ́ gbé. Ojú ọ̀run rẹ̀ ró. Òjò bẹ̀rẹ̀ sí ní kùrìrìrìrìrì. Ọkọ̀ oníná lórí akérara tó sáré kọjá sọ́nà Oǹdó lẹ́ẹ̀kan ó tún padà bọ̀ lọ́nà Ifẹ̀. Kòkúmọ́ àti ojúlarí lúgọ mọ́ ara igi ayùnrẹ́ kan báyìí nínú igbó tí wọ́n wà títí tí ọkọ̀ náà tó fi kọjá lọ tán tí wọn ò sì gbúròó rẹ̀ mọ́. Kòkúmọ́ fa ojúlarí lọ́wọ́. Ó tan iná àtẹ̀tàn ọwọ́ rẹ̀. Ó sì ń padà bọ̀ lójú pópó.
Ojúlarí ní ọwọ́ ọ̀gá ṣe bí ọmọdé òní wọn ló ń ṣe ni àgbà kì í ṣènìyàn. Kí ló dé tí àgbàlagbà yín wá ń sọ̀rọ̀ bí èwe? Ṣé ojú pópó òun ló tún yẹ ká padà sí báyìí ni? Àbí ká rọra máa fi ara pẹ́ gbó lọ sọ́nà òkè igbó? Ẹ rántí pé a kì í gbọ́n bí ẹni tó ń sọ ni o. Ó káre ọmọ ọ̀dọ̀ àgbà, bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. Wọ́n padà sẹ́yìn, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pẹ́ kọrọ lọ nínú igbó. Kò pẹ́ púpọ̀ tí wọ́n fi iná tó ń jó lójú pópó náà sẹ́yìn pátápátá. Iná náà kò fi bẹ́ẹ̀ jó tààrà mọ́, ó ti bẹ̀rẹ̀ sí ní rẹ ìjà rẹ̀. Òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ wàràwàràwàrà. Ọwọ́ òjò náà le púpọ̀ ju bí ó ti yẹ lọ. Ó ń sán àrá líle lemọ́lemọ́, bẹ́ẹ̀ ni ìjì líle gba gbogbo agbègbè kan. Bí wọ́n bá ní igbó ni ènìyàn yóò kú sí, bí irú ẹni bẹ́ẹ̀ bá fẹ́ ṣe gá, ó yẹ kó máa kọ̀dí sí títì. Kò kú mọ̀ wòye pé àti máa rìn lọ nínú igbó ní irú àkókò yìí kò ní ṣàì mú ìnira lọ́wọ́. Ó ní kí Ojúlarí kó jẹ́ kí àwọn máa rìn títì lọ, kí igi kó má lọ já lu olúwa rẹ̀ ní àtàrí. Ojúlarí kò já níyàn rárá. Wọ́n ti kọjá ìfẹ́tẹ̀dó ní gbogbo àkókò yìí kí wọ́n tó jáde sí títì. Òjò ń rọ̀ kíkankíkan. Àwọn méjèèjì wọ́n ń gbọ̀n pìpìpì lọ́wọ́ òtútù. Wọ́n ń ká síósíó kiri ọ̀nà bí òròmọdìyẹ tí òjò pa. Wọ́n ń wo iná ọkọ̀ kan tó ń bọ̀ lẹ́yìn wọn. Àwọn méjèèjì òbèṣùbẹ̀gbà tí wọ́n fi kán lùgbẹ́ sí ẹni tó sohun ètùfù. Dandan ni kó máa kíyèsẹ́yìn kùlé. Wọ́n ti kírun àsùbá kí wọ́n tó dé òkè igbó. Ilé ìrókò òun ni wọ́n fi orílẹ̀ tààrà. Kò kú mọ́ òun ló kan ilẹ̀kùn. Ìrókò ń bá wọn sọ̀rọ̀ láti inú yàrá lọ́hùn. Ó ní, ta ni o? Èmi ni o. Ta ló ń jẹ́ èmi ni? Èmi kò kú mọ́ ọkùnrin ogun ni. Ilẹ̀kùn wájú lé sí pìrí. Kò kú mọ́ àti Ojúlarí wọ́n sì wọlé. Ìrókò ti ilẹ̀kùn padà, ó sì ń tẹ̀lé wọn padà lọ sí yàrá ìgbàlejò. Àga tìmùtìmù tó jojú ní gbèsè kún inú yàrá ìgbàlejò náà fọ́fọ́. Wọ́n ta àtùpà elépo barafín kan kalẹ̀ lórí tábìlì. Tẹlifíṣàn alálẹ̀mára ògiri ńlá kan ó wà lára ògiri. Ẹ̀rọ amómitutù ńlá kan sì wà ní apá kan ní yàrá ìgbàlejò náà. Bẹ́ẹ̀ ni ẹ̀rọ amúlétutù kan ó wà lára ògiri náà. Àwọ̀ olómi aró búlúù òní wọ́n kun inú ilé ọ̀hún. Wọ́n sì lẹ̀ táìsì ilẹ̀ ilé náà tó rẹwà dáadáa. Kò sé kò yà, kò yàtọ̀ sí ààfin ọba. Kòkúmọ́ àti Ojúlarí ń ru ṣàṣà. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ́ aṣọ ọrùn wọn. Wọ́n sì lọ fún un ní ìta. Ó kó àwọ̀tẹ́lẹ̀ péńpé sí wọn ní ìdí. Bẹ́ẹ̀ òní wọ́n ń jẹ eyín kékèké tí wọ́n sì ń gbọ̀n. Kòkúmọ́, irú ìrìn pàjáwìrì wo òun lẹ́rìn lóru yìí? Òjò òru bí ò pa olè, a sì pa dọ́kọdọ́kọ. O ò purọ́ o, ṣùgbọ́n àwa kì í ṣe dọ́kọdọ́kọ. Olè làwa. Àgbàlagbà tó ń sáré láàrin ẹ̀gún, bí kò bá lé nǹkan, nǹkan ń lé ni o. Ohun tó ti ṣẹlẹ̀ lẹ́nu alẹ́ àná sí òórọ̀ yìí, bíi pé ó ti pógún ọdún òun lórí lójú wa. Òkú tó ti sùn lẹ́nu alẹ́ àná sí òórọ̀ yìí kò lè dín ní 8. Ọpẹ́lọpẹ́ àìtúrasílẹ̀ àti ìfúnra òun ló ṣe tún fojú rí wa o. Ó ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ sí wọn fún ìrókò. Ìrókò ó sì bá wọn kẹ́dùn gidigidi. Ó ní òfò ẹni kì í ṣe ẹlòmíràn. Kásà dúpẹ́ ẹ̀mí, jẹ́ kí n wọlé kí n wá aṣọ fún yín, kẹ́ ẹ pààrọ̀ aṣọ, kẹ́ ẹ tètè kẹ́sẹ̀ sí rìn. Àfọwọ́fọná kì í dúró wíjọ́. Kòkúmọ́ ní kì í ṣe aṣọ nìkan o, bá wa wá séǹjì díẹ̀ náà, torí ohun tí tọ́rọ́ yóò ṣe ẹgbẹ̀rún ìdọ̀bálẹ̀ kò lè ṣe é. Kò burú, ohun tó bá dé bójú ó ti dé bá mú. Ìrókò dìde ó wọ ìyẹ̀wù lọ. Kò kúkú ní ìyàwó débi pé yóò lọ́mọ. Àpọ́n ni. Kòkúmọ́ ní ìrókò ọkùnrin 3, ìgbà ìpọ́njú ńlá mọ̀ rẹ́ gidi. Kòkúmọ́ ń wo pálí sìgá kan lórí tábìlì iwájú wọn. Ó táwọ́ sí i. Ó mú ẹyọ sìgá kan nínú rẹ̀. Ó sì na ọ̀kan sí Ojúlarí. Wọ́n sáná sí sìgá náà. Wọ́n sì mu sìgá lọ ní tiwọn. Ìrókò jáde láti inú yàrá tí ó wọ̀ lẹ́ẹ̀kan. Ó kó bùbá àti sọ̀rọ̀ méjì lọ́wọ́. Ó na ọ̀kan sí Kòkúmọ́. Ó sì na èkejì sí Ojúlarí. Ó tún fún wọn ní owó díẹ̀. Ó ní, ẹ má bínú sí mi o, bí ọwọ́ ikú ti mọ òun ló fi ń nujú. Ó fẹ́ sáfẹ́rẹ́ díẹ̀ lásìkò yìí ni, ṣùgbọ́n kì í tán nígbà osùn. Ká má rí n fi ra ọmọ lára. Kòkúmọ́ ní, o ṣeun ọ̀rẹ́ mi, díẹ̀ náà tó nínú nǹkan ò ní nǹkan. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú. Èèyàn ní òwò ibi tá a wà rárá. Ìrókò gbé ọtí bọ́lúgì kan jáde. Ó sì wọ inú ilé lọ. Ó kó ife 3 wá. Wọ́n bẹ̀rẹ̀ sí ní mu ọtí náà bí ẹni mumi.
láàrin ìṣẹ́jú àáyá díẹ̀ wọ́n ti fìdí ìgò janlẹ̀. Kò kú mọ́ wo aago tó wà lọ́rùn ọwọ́ rẹ̀. Aago 6 gẹ́rẹ́gẹ́ òun ló lù. Ó dìde fùú. Ó bẹ̀rẹ̀ sí ní wo aṣọ tí ìrókò kó fún wọn. Ojúlarí náà sì wọ tirẹ̀. Àgbàwọ̀ ẹ̀wù bí kò tóbi jù a máa fúnni. Ìrókò sì wọ́n dé ọ̀nà díẹ̀. Wọ́n sì dágbére fún ara wọn. Báyìí òun ni orí kejì ìwé ìtàn Adìẹ bà lókun òun ló parí. Orí kẹta òun la ó ti máa tẹ̀síwájú lágbára Ọlọ́run Olódùmarè. A máa tẹ̀síwájú láìpẹ́ láì jìnnà níbi tá a bá dé. Ẹ jẹ́ máa ṣẹnu déédéé síbí fún ti sáà yìí náà. Èmi a máa sọ wípé orí ń fáhun ẹ̀dọ̀ ń dògbín òtútù ìmẹ́ja lálẹ́ odò. Ẹnìkan ẹ̀kọ́ dídì mọ̀dẹ̀kú rọ́jú. Ayọ̀ àtàláfíà tí mo ń fi yín lẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọ́n tún padà máa bá yín láìpẹ́ láì jìnnà pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè. Ẹ má wá gbàgbé o láti subscribe sí YouTube channel mi. Bákan náà ẹ má gbàgbé láti máa bá mi like àwọn fídíò mi kẹ́sì máa bá mi share rẹ̀ káàkiri. Agara ò ní dá yín, kò ní dá èmi náà. Orí kẹta láti máa tẹ̀síwájú láìpẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè. Ó tún dìgbà kan náà o.